àní là ń gbé lárugẹ. Àlọ́hun àní là ń gbé lárugẹ. Ẹ bá wa gbé Yorùbá lárugẹ. Ohun àní là ń gbé lárugẹ. Ẹ bá wa gbé Yorùbá lárugẹ. Ohun àní là ń gbé lárugẹ. Ohun àní là ń gbé. Ohun àní là ń gbé lárugẹ. Àlọ́hun àní là ń gbé o. Ohun àní là ń gbé lárugẹ. Ẹ bá wa gbé Yorùbá lárugẹ. Ohun àní là ń gbé lárugẹ. Ẹ bá wa gbé Yorùbá lárugẹ. Ohun àní là ń gbé lárugẹ. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tí ẹ bá wà tí ẹ ti ń wò wá, ẹ̀yin olólùfẹ́ wa. Orúkọ mi ni Fúnmi Kútì. Ní èní, ọ̀rẹ́ Olúwa wà pẹ̀lú mi. Ọ̀rẹ́ Olúwa kí àwọn ará ilé. Ẹ káàsán mà, ẹ káàsán sà. Orúkọ mi ni Ọrẹlúwa Kútì. Ní èní, a ó máa sọ̀rọ̀ nípa ẹ̀yà ara. Today, we are going to be talking about parts of the body. Parts of the body. And before we continue, we like to appreciate all of you that have subscribed to our channel. We want you to keep watching our channel. Help us to subscribe, help us to share, and help us to like our video. Thank you very much. Ẹ̀yin ará ilé, a dúpẹ́ ní ọwọ́ yín fún gbogbo ẹ̀yin tí ẹ ti ń wo ètò wa. A fẹ́ kí ẹ tún bá wa like, ẹ bá wa share, ẹ tún máa bá wa wo ètò wa, kí ẹ máa bá wa comment sí orí ètò wa. Ní èní, a ó máa sọ̀rọ̀ nípa orí mi, èjìká, orúnkún ẹsẹ̀, a ó máa kọrin nípa rẹ̀ báyìí. Ṣùgbọ́n generally, gbogbo nǹkan tí a fẹ́ sọ ní èní, gbogbo àkópọ̀ nǹkan tí a fẹ́ sọ ní èní, òun ni ẹ̀yà ara. A ó máa ṣàlàyé gbogbo, a ó máa sọ nípa gbogbo ẹ̀yà ara. Àwọn ọmọ wa nílé, ẹ jẹ́ kí wọ́n kọ́ bí a ṣe ń pe ẹ̀yà ara ní àwọn ọlọ́kan ọ̀jọ̀kan. A ó máa sọ nípa gbogbo ẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́. Ṣùgbọ́n ká tó máa tẹ̀síwájú, a ó máa kọ orin orí mi, èjìká, orúnkún ẹsẹ̀. Ẹ máa bá wa ká lọ. Ó yá ọ̀rẹ́, ṣó ti yá? Ó ti yá, yẹ jẹ́ ká kọrin. Orí mi, èjìká, orúnkún ẹsẹ̀. Orí mi, èjìká, orúnkún ẹsẹ̀. Orí mi, èjìká, orúnkún ẹsẹ̀. Tìrẹ ni Olúwa. Ẹ jẹ́ ká kọ ní ẹ̀kan sí. Orí mi, èjìká, orúnkún ẹsẹ̀. Orí mi, èjìká, orúnkún ẹsẹ̀. Orí mi, èjìká, orúnkún ẹsẹ̀. Tìrẹ ni Olúwa. Ẹ ṣé ọ̀rẹ́ Olúwa. Ní báyìí, a ó máa kọ pẹ̀lú ìlù. Onílù ó ti yá. Orí mi, èjìká, orúnkún ẹsẹ̀. Orí mi, èjìká, orúnkún ẹsẹ̀. Orí mi, èjìká, orúnkún ẹsẹ̀. Tìrẹ ni Olúwa. Orí mi, èjìká, orúnkún ẹsẹ̀. Orí mi, èjìká, orúnkún ẹsẹ̀. Orí mi, èjìká, orúnkún ẹsẹ̀. Tìrẹ ni Olúwa. Àwọn ẹ̀yà ara, the parts of the body. Orí, head. Ojú, eye. Ẹnu, mouth. Eyín, tooth. Ahọ́n, tongue. Èjìká, shoulder. Apá, arm. Ọwọ́, hand. Ìka ọwọ́, finger. Orúnkún,
nail. Ẹsẹ̀, ẹsẹ̀, leg. Ìka ẹsẹ̀, toe. Irun ojú, eyebrow. Ìpèpé ojú, eyelash. Etí, ear. Imú, nose. Àgbọ̀n, chin. Àyà, chest. Ikùn, stomach. Ìdodo, navel. Gìgísẹ̀, heel. Irun, hair. Ìpàkọ́, back of head. Ẹ̀kẹ́, cheek. Ọrùn, neck. Abíyá, armpit. Ẹ̀yìn, back. Ìbàdí, waist. Ìdí, buttock. Itan, thigh. Gbogbo àwọn ẹ̀yà ara ní àpapọ̀ òun ni a kó jọ sí ojú kan bí fún àwọn ọmọ wa nílé láti kọ́. Ẹ ṣé púpọ̀. tó ẹ̀yin èèyàn wa nílé, a lérò pé àwọn àbúrò wa nílé wọ́n ti kọ́ ẹ̀kọ́ kan tàbí méjì ní èní nípa ẹ̀yà ara. Ṣùgbọ́n ká tó máa lọ, ẹ jẹ́ ká béèrè àwọn ìbéèrè bíi 2 sí 3 ní ọwọ́ Ọ̀rẹ́olúwa náà. Ọ̀rẹ́olúwa, fọwọ́ kan ìpèpé ojú, fọwọ́ kan abíyá, fọwọ́ kan ikùn. tó kí ẹ̀yin èèyàn wa nílé, ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa ní àwọn ẹ̀yà ara ní èdè Yorùbá. Èdè wa ṣe pàtàkì, ó ṣe kókó. Ẹ jọ̀ọ́, ẹ bá wa subscribe, ẹ bá wa like, ẹ bá wa share fídíò wa yìí títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ tí a tún máa mú wá ní orí ètò wa èdè àti àṣà. Ó dìgbà kan náà. Ó dàbọ̀ o. Ọ̀rẹ́ sọ pé ó dàbọ̀ o. Ó dàbọ̀ o. Ohun àní là ń gbé lárugẹ, àlọ́ ohun àní là ń gbé lárugẹ.